ẹ̀yin èèyàn wa a tún ti dé bí a ṣe ń dé ọ̀rọ̀ lórí Fisayo Abẹ́bí àti Ayọ̀ Ọláìyá òun là mú wá fún yín lénìí. Ẹ kúkú mọ bí a ṣe ń ṣe níbí wípé àwọn news nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress Nollywood àti Yorùbá Nollywood òun là máa mú wá fún yín lórí ètò wa níbí. Lónìí ìròyìn nípa Fisayo Abẹ́bí àti Ayọ̀ Ọláìyá tí ń wò lójú àwòrán yín yìí òun là mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á tí àwọn fans fi ń dráàgì àwọn méjèèjì? Kò yé wa o, ṣùgbọ́n o nínú fídíò yìí a ó máa sọ bí gbogbo rẹ̀ bí ó ṣe jẹ́ fún yín. A ó máa sọ gbogbo rẹ̀ fún yín nínú fídíò yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, èdè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò níbikíbi tí ẹ bá fi ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí wọ́n ń pè ní Fisayo Abẹ́bí yìí, ọmọ tí wọ́n ń pè ní Fisayo Abẹ́bí torí ọmọ náà ni mo sì lè pè é. 14 years péré ni arábìnrin yìí jẹ́. Wọ́n ti ń dráàgì arábìnrin náà o lẹ́yìn ìgbà tí ó show ìmúra tí ó múra lọ sí ibi all white tí arákùnrin tí wọ́n ń pè ní K1 the ultimate tí ó ṣe o. Níbẹ̀ ni àwọn èèyàn púpọ̀ tí wọ́n ti rí i wọ́n sọ fún un wípé kíní tí òun ṣe yìí kò dáa, kò bá ọmọlúwàbí jọ. Wọ́n tún sọ̀rọ̀ sí Ayọ̀ Ọláìyá náà. Wọ́n ní wípé ṣebí mẹ́ńtọ̀ ló jẹ́ fún arábìnrin yìí. Kí ló ṣẹlẹ̀ tí o ò lè sọ fún un wípé nǹkan tí ó wọ̀ kò bójúmu tó? Kí lẹ̀yin fans wa, kí ni ẹ lérò, kí ni ẹ rò nínú ọ̀rọ̀ yìí? Ìjẹ́ aṣọ tí arábìnrin wọ̀ ṣé ó bójúmu tó fún ọmọ tó jẹ́ wípé 14 years péré ni? Ìjẹ́ ó bójúmu o tàbí kò bójúmu at all? Ayọ̀ Ọláìyá náà tí wọ́n tún sọ̀rọ̀ rẹ̀, wọ́n ní wípé ìjẹ́ kò yẹ kí Ayọ̀ Ọláìyá kí ó lè sọ̀rọ̀ fún un pé kíní yìí ò dáa. Àwọn èèyàn púpọ̀ tí wọ́n tiẹ̀ tún dráàgì Ayọ̀ Ọláìyá wípé Ayọ̀ Ọláìyá ń fẹ́ ọmọ kékeré ni o. Wọ́n ní ọmọ kékeré ni Fisayo Abẹ́bí. Àwọn kan náà tún fẹnu lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ wípé ṣebí ìyá rẹ̀ ni mánéjà rẹ̀, wípé kí nìdí tí ìyá rẹ̀ fi ń wò ó níran kó fi máa ṣe jákujàku tí ó ń ṣe kiri yìí ní ọmọ ọdún 14 years. 14 years péré ni arábìnrin yìí. Wọ́n ní ṣé ó yẹ kí ìyá rẹ̀ kí ó lajú rẹ̀ sílẹ̀ kí arábìnrin yìí kí ó máa wọ àwọn aṣọ tí òun wọ̀ wọ̀nyí? Lónìí nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.